lórí fídíò tí Malam Yusuf tán sọ pé Jésù jí àgbàdo ẹgbọ́n nǹkan tí àáfà yìí sọ àáfà ẹ ṣé ẹgbọ́n nǹkan tó ń sọ. àbòsí apá kan àwọn mùsùlùmí ti pọ̀ jù kó dé dá kò yẹ ká máa ṣàbòsí ọlọ́run gan ló ń ṣàbòsí léèwọ̀ fún ẹ̀mí àrùn òun á ṣe léèwọ̀ fún gbogbo wa náà. So mo sọ̀rọ̀ nípa Malam wa Yusuf Adépọ̀jù àwọn èèyàn comment ẹlòmíín pè mí tí òye tó ń sọ so bọ ẹ jẹ́ ká gbọ́ tí Malam sọ náà kálẹ̀ àyè ṣàlàyé fún wa ẹ jẹ́ ká gbọ́. nígbà náà ni Jésù wọnú oko àgbàdo alágbàdo. ó jalè ńbẹ yẹn wàláhì ó jalè ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi sọlọ́run a máa jalè Luke chapter 6:1 Jésù wọnú oko àgbàdo alágbàdo. bíbélì tí mo mú dání bíbélì tí àwọn kìrìsìtẹ́nì kọ sí èdè Lárúbáwá ni ó ti lé 4 years tó ti wà lọ́wọ́ mi so èmi yìí sọ̀rọ̀ ọgbọ́n orí ọ̀rọ̀ tó lákọọ́lẹ̀ ni. Malam ní ká lọ lè wo Luke chapter 6:1 ẹ jẹ́ ká wá ka ti Lárúbáwá fún àwa ẹ̀yin àlùfáà wa náà ẹ mọ́ gbọ́ o wọ́n ní wàfi sábtì thani ba'da al-awwal wọ́n ní ọjọ́ sátidé ẹlẹ́kejì yàtọ̀ sí sátidé tó ti kọ́kọ́ lọ à ń bọ̀rọ̀ bọ̀ ni àwọn ní ijtasa bayna al-saru'i wọ́n wá rìn lọ nínú ọgbà oko kan wọ́n rìn ṣẹ́gbọ́ wa kana talamisuhu yaktifuna sanabila àwọn ọmọlẹ́yìn Jésù àwọn ọmọ kéwú Jésù wọ́n wá ń já ọkà adẹ̀lẹ́ pé lágbàdo tí wọ́n pè náà ṣùgbọ́n kì í ṣe méjèèjì ó jẹ́ bẹ́ẹ̀ a lè pè lọ́kà a sì lè pè ní àgbàdo wọ́n wá ń já o wá ní wayakuluna wa yafurukuna abi aidihim wọ́n wá ń jẹ ṣùgbọ́n bí wọ́n ṣe ń jẹ wọ́n kọ́kọ́ ń gbo kínní yẹn mọ́ owó wọn kó lè easy fún wọn ní jíjẹ so ẹ jẹ́ kí a lọ lè wẹ tó bá ní lágbára ẹ̀ lọ́wọ́ so èyí ò jẹ́ bí àkọ́kọ́ tí a fẹ́ ṣàlàyé fúnra wa. Malam dẹ̀ ní Jésù jí àgbàdo ṣe pé Jésù ò bá wọn já kankan nù kínní yìí o Jésù ò bá ẹ bẹ́ẹ̀ jẹ́ ká máa ṣàbòsí fa àbòsí eléyìn fa Jésù ò já kankan o ẹ jẹ́ ká wá lọ sínú ẹ̀yin bàbá wa ẹ̀yin yàwá tẹ́ ẹ jẹ́ Yorùbá wọ́n ní ká lọ sí Lúùkù orí 9 ẹsẹ̀ kínní ó sì ṣe ní ọjọ́ ìsinmi kejì lẹ́yìn tí èkínní èyí ọjọ́ sátidé ẹlẹ́kejì Jésù kọjá láàrin oko ọkà Jésù sì kọjá ní àárín oko ọkà èyí oko bí tí wọ́n gbin èso yẹn sí kìí sọkà gan lè so yàmọ́ Jésù kọjá ní àárín oko ọkà tábà lọ́wọ́ Greek ọ̀rọ̀ yẹn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń ya ìpẹ́ ọkà àwọn ọmọ ẹ̀yìn Jésù sì ń ya ìpẹ́ ọkà ọ̀tọ̀ ni pé Jésù sì ń ya ìpẹ́ ọkà àwọn dẹ̀ ní wọ́n kọjá nínú ọkà Jésù jí àgbàdo ọ̀rọ̀ yẹn wrong ṣé ànábì ni Malam Yusuf tí wọ́n lè mistake ni àwa ọ̀rọ̀ ajẹ́ díẹ̀ ẹ̀yin kan tí wọ́n sọ pé wọ́n right wọ́n wrong wọ́n ṣe àṣẹ tó pọ̀ gan Jésù ò bá wọn já nínú kinní yẹn mọ́ gbọ́ o àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń ya ìpè ọkà wọ́n ń fi ọwọ́ ra á jẹ wọ́n sì ń fi ọwọ́ ra kinní tí wọ́n ń ya yẹn wọ́n fi ń jẹ èso kánìkè tó sọ kàkí sàgbàdo gan ṣáàtì rí ní bíbélì Yorùbá sẹ́ẹ̀rí bá ń pè èmi ẹ̀ ṣe kinní ìbá tí látàlẹ́ àná àmọ́ bọ́ọ̀dì mi wíkì díẹ̀ so náà tó bá kó mẹ́ẹ̀ ẹ jẹ́ ká tó lọ sínú ti English fún ẹ̀yin brother wa and sister wa ẹ jẹ́ ká lọ sínú ti English Luke chapter 6:1 Luke chapter 6:1 kí la fẹ́ máa ṣàbòsí sí ẹ jẹ́ ká fàbòsí lẹ̀ ẹlòmíì tún kọ́ fáwọn pé àníwọ̀n mistake àti wà ń bẹ̀ kínní kan so ṣé ẹlòmíì ṣé kí n tó lè jáde kí n tó lè sọ sọmọ ẹ ọmọdé lẹlòmíì pè mí ọmọdé kọ́ ni mí náà tó o bá jẹ́ ọmọ 100 years èmi ti rìn ní ọgọ́rùn-ún ọjọ́ mi sì ṣe déédéé ọjọ́ orí tiẹ̀ ní òkè òkè rẹ̀ sí tó lè fi tàn mí jẹ́ ní tí bá ti sọ èmi máa ń ní lọ́wọ́ ni so ọmọ gbọ́ wọ́n ní now ní Luke chapter 6:1 now it happened on the second Sabbath ìyẹn Saturday after the first that he went through the grain fields and his disciples plucked the heads of grain and ate them rubbing them in their hands. ṣe dákun ibo wa ni Jésù ti jí àgbàdo ibo ni Jésù ti fọwọ́ kan ewé yẹn gan kò sí náà kò sí sókè ẹkẹ ẹ mọ wá sábòsí kẹmọ ní ẹ Malam máa ń tán sọ rárá Malam ò mọ tí wọ́n sọ bíbí wọ́n mistake gan kò sí bíbélì kan tó lè tún pé Jésù já nǹkan kan so ẹ jẹ́ ká sọ òdodo fúnra wa tábà sọ òdodo fúnra wa tábà wá bá wọn náà wọ́n á mọ̀ pàtí kọ́kọ́ sọ òdodo fúnra wa àwa sọ̀rọ̀ ẹlòmíì tí wọ́n kọ́mẹ̀tì ẹlòmíì ń pè mí kí ló pè mí sí èmi gba owó lọ́wọ́ anybody lájọ tí mo ti ń ṣe àìmọye àwọn tí ń pè mí láwọ oríṣi gbogbo olùgbé àwọn fẹ́ bá assist ẹ̀tọ́ mi fi mí ẹ̀jẹ̀ mọ́ ṣe kí n lè sọ tó jò òdodo ẹ lè fún mi lọ́wọ́ nísìnyí kí n fẹ́ sọ̀rọ̀ nísìnyí kọ́ ni àpò yẹ kí n sọ náà torí owó tó ti fún mi ẹ̀rú mọ̀ bà mí bọ́ jẹ́ kí n ṣe tèmi fọ́lọ́hún so owó tó fi tẹ́ fẹ́ fún mi ló lè là mí ni kò lè là mí Ọlọ́run tó dá mi ló lè là mí náà so ẹ jẹ́ ká tún gbẹ́lẹ̀ kejì tí wọ́n tún sọ náà. ẹ̀yin ò rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan téèyàn kan kò gùn rí. ẹ rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan ẹtú kẹ́tẹ́kẹ́tẹ́ kan àwọn sọ̀rọ̀ mi ẹ máa mú bọ̀. yẹ́nì kí ló bá bí ilé pé. ẹ kà dáadáa gbọ́dọ̀ wá sí ilé rẹ̀ kí lè fẹ́ fi kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe. èyí ṣẹ̀ṣẹ̀ fi ṣe yìí kí ẹ wí pé kí ni Olúwa ní fi ṣe wọ́n jalè láàrin. nígbà náà ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi sọ́lọ́run a máa jalè. àti gbẹ́lẹ̀ kejì yẹn náà wọ́n ní Olúwa ní òun fi ṣe ó jalè ń bẹ̀ yẹn alọ́rọ̀ yẹn wrong wọ́n wrong gan ó dàbí jẹ́ kí n fún 100% wrong ni wọ́n wrong tó wáyé pé tẹ́ fẹ́ gbọ́ gangan nìyẹn tẹ́ bá wá fẹ́ ṣe kẹ́sì ẹ̀ tí ì bá ń gba dátà lọ́wọ́ ìtàwọn gbọ́dọ̀ wá gbé mi kán gbé mi kí àwọn náà wá sọ pé ẹ̀rí báìbù wọn kémi náà mẹ́rin báìbù wa báìbù mẹ́ta mo sáà ti fi ní èdè ọ̀tọ̀ọ̀tọ̀ Greek gan òtún báwọn so kí wọ́n ló dé tẹ́ ẹ̀ mọ̀ wá fẹ́ mọ̀ ṣàbòsí ẹ jẹ́ ká bá àwọn wí ká àwọn náà bá wí. Malam Yusuf Adépọ̀jù Jésù kò jalè
tí ó bá lópin ìgbà tó ti fi olúwa ní òun fi ṣe sí nígbà tí ẹ ti gbọ́ olúwa ní òun fi ṣe kò sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀ nígbà tí Ànábì wa sọ̀rọ̀ nígbà tí ó yí àwọn tí wọ́n ń tú àlùkùránì tiwa náà nígbà kan lọ́hùn wọn là Ànábì báyàwó ọmọ ọ̀dọ̀ rẹ̀ which means òun náà lọ́lọ́ ló fẹ́ fóun ṣé which means ṣé bẹ́ẹ̀ ṣe túlí sí káwọn náà wá tú fún yín pé Ànábì báyàwó ọmọ ìyá rẹ̀ àbí gbà tó lọ́n sọ fún Ànábì inú sọ́dọ̀ tọ́ba pé bismillahir rahmanir rahim kúsùmínà muwari yìí gbà nínú owó wọn sọ̀dá kọ̀tà kó máa jẹ́ sára fáwọn èèyàn tí ń bẹ ní kí àyè tí wọ́n ní káwọn kódà Ànábì tó ń gba owó lọ́wọ́ wọn ní agídí ń gba owó lọ́wọ́ kọ̀máàdì ọlọ́wọ́ kọ̀ máàdì ẹ jẹ́ káwọn lè ní uslubu dáwà tí wọ́n bá ní ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ báyìí kò ṣe pé yóò kàn déédéé gbé ọ̀rọ̀ yẹn báìbù kò kó tì ní wọn tí wọ́n bá lẹ̀ ń tú bíbélì àwọn ní tukutu ní gbogbo tí mo sọ ìtukutu lẹ́tu gbogbo tí mo sọ yìí so kí ni àtàlẹ́ bẹ́ẹ̀ ṣe kankan fún mi ní gbogbo yín kò sẹ́ni tí ó ṣe kankan fún mi ní tọ́lọ́ bá ṣe fún mi nìkan ní dáadáa tẹ́lẹ̀ ṣe fún mi láburú tẹ́lẹ̀ ṣe fún mi bọ̀ à ń sọ̀rọ̀ pé kí ló ń fa wàhálà ní Islam ẹlòmí tí wọ́n á yọyọ jọyọ so ìsìnkẹ́ noa ẹ̀yin náà ò lè rí Kùránì wa tú sì lè rí àhàdíìsì wa tú báwa náà sì lè rí bíbélì yín tú bọ̀ èmi lọ́ ń pa ẹ̀ mo sì mọ̀ ṣe pólísì mẹ́ta mo kó jáde ìpín tẹ́ẹ̀tù Yorùbá English èmi ti tún Arabic so tí mo dẹ̀ ní èsì wọn ni so ẹ dákun abẹ̀yìn Málàmù mistake kódà ó sì dá kí wọ́n jáde kí wọ́n túbá torí Ànábì táwa náà believe Ànábì àwọn Jésù Christian so ó dá kí wọ́n túbá mistake ni ọ ẹnu òsì lè sa déédéé mọ́ gbé yẹn àwọn à ń sọ pé wọ́n mistake ẹ̀yìn kan ìtúndúró pé wọ́n mistake ilẹ̀ ti gbọ́n ibi tẹ́ẹ̀fì wá gbà pé wọ́n mistake nítorí ìjọba ẹgbọ́n táwọn náà wí. Ọlọ́run gbogbo ẹni tó bá wá mú ẹnu àbùkù kan Jésù sẹ́yìn mọ̀ pé kò ní jèrè láyé kò ní jèrè lọ́run ṣé mo parọ́. sọlọ́wọ́ sànú ẹnu kọ̀ọ̀kan wa Islam ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn ìdùnnú ni. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.